káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò àṣírí àti gbọ́n bàbá wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ojú tí ẹ fi ń wò wá, ojú náà ní fọ́ ọ. Etí tí ẹ fi ń gbọ́ wá, etí náà ní di. Àárín ìgbé sọnù bí kì í ṣe bí ọmọ. Ṣé ẹ ti mú bá ìròyìn àtìwé? Àtọ̀jọ gbádùn ètò lénìí. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni obìnrin tí ó ń ṣe nǹkan oṣù ní gbogbo ìgbà, tí a mọ̀ sí àwọ̀ ọ̀dá. Kí la ń pè ní àwọ̀ ọ̀dá? Àwọ̀ ọ̀dá ni kí obìnrin kó máa ṣe nǹkan oṣù ní gbogbo ìgbà. Ẹlòmíì tó bá ń ṣe nǹkan oṣù ó lè fi ọjọ́ mọ́kànlá ṣe é, wọ́n àwọn ẹlòmíì lè fi ogúnjọ́ ṣe nǹkan oṣù. Irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yóò wá máa rù, yóò máa gbẹ. Bóyá a ṣe ìfètòsọ́mọ bíbí, ara kò wá bá wa ní ara mu. Ìgbà míì gan béèyàn bá fètòsọ́mọ bíbí, ó máa ní àwọ̀ ọ̀dá. Ẹ bá ti wá nírú àwọn ìpèníjà báyìí, kí wọ́n ní nǹkan tí a máa ṣe? Nǹkan kékeré náà ni. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹ bá mi share program yìí. Ẹ like, kí ẹ comment. Ẹ dákun má wò wá lásán. Nǹkan tá a fẹ́ náà ní pé bá wa pín ètò yìí ká kó lè kan àwọn tí nǹkan yìí ń ṣe lára. Wọ́n ṣe àdúrà fún yín, àdúrà tó máa ṣe fún yín yẹn yóò máa bá wa náà. Àdúrà náà tó wọn bá àwọn bàbá wa níbi tí wọ́n wà. Wọ́n ti tún kọjú sí Ọlọ́run jẹ́ kó dáa. Ẹ̀yin tó fi sílẹ̀, ẹ̀yin náà bàjẹ́, àtọ́jú wa àtẹ̀yìn wa kò ní bàjẹ́ láti ìṣùmọ̀, kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Obìnrin tó bá ní àwọ̀ ọ̀dá, lọ́mi lọ wá, à ń pè kíní kan ní àgbà. Ọ̀tọ̀ ni àgbáàrín, ọ̀tọ̀ ni àgbáàrín, ọ̀tọ̀ ni àgbà. Àgbà pẹlẹbẹ báyìí ni òun tiẹ̀. Ẹ bá dọ́dọ̀ àwọn lẹ́kùlẹ́jà, ẹlẹ́fẹ́ ra àgbà. Kì í ṣe àgbáàrín o, àgbáàrín ló máa ń rogodo báyìí. Àgbà ó máa ń fẹ̀, ó máa ń tóbi. Ẹ bá mi wá àgbà yìí, ẹ jẹ́ kó pọ̀ dáadáa. Báwo la ṣe máa ṣe? Mo dúpẹ́ lọ́wọ́ èyí tí ẹ̀ ń fún wa lẹ́bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí. Ẹ ṣé o. Ẹ ní wá owó tì láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tẹ́ promise wa ní fóònù, ẹ dákun má gbàgbé láti ràn wá lọ́wọ́ lórí ètò. Tó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wá láwọn pé àwọn ò kí ń gbọ́ wa dáadáa, àbí kámẹ́rà fóònù wa kò dáa. Ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ràn wá lọ́wọ́, Ọlọ́run ràn yín lọ́wọ́. Àná Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ kí a jó. Ṣé a ti jó dáadáa? A lè kó sínú iná kó jó, a lè kó sínú apẹ ìjóògùn kó jó. Ọ̀nà tó bá rọ̀ wá lọ́rùn ni. A lè kó sínú èédú ìchàkó kí a sún. Ẹ má jẹ́ kó di eérú o, kó di èédú. Ẹ jẹ́ kí a wá lọ̀ kó kúnná dáadáa. Ẹ bá ti wá lọ̀ tó bá ti kúnná, obìnrin tó ní àwọ̀ ọ̀dá yìí kó máa fi ẹbu yìí fi fọ́ ẹ̀kọ mu ni. A tún wá bù díẹ̀ lára ẹbu tí a jó yìí, a pò mọ́ ọṣẹ dúdú. Kóbìnrin náà kó máa fi fọ ojú ara rẹ̀. Yóò máa lo ẹbu yẹn pẹ̀lú ẹ̀kọ. A tún máa fi ọṣẹ yìí fọ ojú ara. Bí ó ṣe jẹ́ ni. Ẹ dákun bá mi gbìyànjú, jẹ́ kí a confirm iṣẹ́ tí mo fi kalẹ̀ yìí. Bàbá wo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ni. Èyíkéyìí tí a bá wò kí a jẹ́. Ẹ dákun bá mi share program yìí. Ẹ bá mi pín ká kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ní tá a fẹ́ lọ́wọ́ yẹn lólùfẹ́ wa náà nìyẹn. Ẹ rí i pé àbẹ̀rẹ̀ kan. Ẹ dákun bá mi share ẹ̀ kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ojú ò ní tì wá, àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ojú tẹ̀ fún wa, ojú náà ò ní fọ́, etí yín ò ní di. Ẹ tó bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo wa lọ́lọ́kan òjọ̀kan, a ní àwọn àgbo jẹ̀díjẹ̀dí, àgbo alẹ́, àgbo ìdákọ́lẹ̀. Níbikíbi tó lúkálùkù bá wà lónìí, àánú Ọlọ́run bá kò ní fi wá sílẹ̀. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí nọ́mbà 08039 336675.